Àwórì ní ṣọ̀tẹ̀ ká mọ̀tẹ̀ kó inú ọ̀rọ̀ wa. àti àdìsá mọ̀rí ẹ̀ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o ọmọ Arẹ́gbẹ́ṣọlá mọ̀rí ẹ̀ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o Alhaji Sùlù mọ̀rí ẹ̀ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o bàbá ewé mọ̀rí ẹ̀ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o. gbogbo ọmọlú ẹ̀wọ̀n lílé ijọ́ karùn-ún lílé oṣù kẹsàn-án àwa lílé Ẹ̀gbẹ́ lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Ashimiu Adébọ̀wálé Ọlọ́runfẹ́mi Kúdákin Ọbalúfọ̀n àkọ́kọ́ Ẹlẹ́gbẹ́ tìlú Ẹ̀gbẹ́ ọ̀dọ̀ òun lágbé wà lélẹ̀ ọ̀hún ògbólé wa wọn kàn ṣe rí gbà ká dé ìlú kálukú wa wọn àti sọ pé gbogbo ẹ pẹ̀lú àlàyé láti ẹ̀rọ ọ̀hún kábíyèsí náà ọ̀hún balẹ̀ o gbogbo ẹ láwọn mú wá fún yín ìyẹn ló gbé wa dé ìlú Ẹ̀gbẹ́ lélẹ̀ lọ́dọ̀ kábíyèsí wa gbogbo ẹ ọmọ Àwórì lèmi wò wá lélẹ̀ ẹ máa bá wa ká lọ. kábíyèsí mo ṣí fìrà fún rádíò èrò kẹrẹ á máa pọ̀ sí ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́ kí gbogbo ọmọ Àwórì lèmi wò ilé àti ìlòkè òkú lọ́hún. èmi ni ọba Ashimiu Àtàndá Dàda Ọ̀tà Kúdákẹ́ Ọbalúfọ̀n one Ẹlẹ́gbẹ́ of Ẹ̀gbẹ́ Kingdom. mo kí ẹ̀yin elétò wa lẹ́yìn onílé Àwórì mo kí n pẹ́ ṣe léṣẹ́ yóò ní bàjẹ́ ẹ máa ga yẹn nírẹ̀lẹ̀ máa kí gbogbo ọmọ Àwórì ọmọ Ọlọ́fin ọmọ Àgbódèrè mo kí gbogbo apáta pé ẹ mọ̀ wo Ṣógbére ilé wa rójú ọ̀nà wa ráyè o àgbo àtọ́ àríbá ti ṣàánú ìgbà àádẹ́fọ́ pawó àfìrìgì jòbì ọmọ wa yìí àyanjú o ìyàwó wa yìí àyanjú mo tó kí gbogbo àwọn ọba Àwórì pàpátá mo kí wa wàdí apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o òkèrè apẹ́ lọ́wọ́ gbogbo wa o àtẹ̀lọ́ lọ́fi pẹ́ o. Kọ̀tún Ẹ̀gbẹ́ kò fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀ èèyàn tààrà ẹ bá wa ṣàlàyé bóyá ká ti máa rí ni o ká tó lè dé ìlú Ẹ̀gbẹ́ líbí lẹ́sẹ̀ bá wa ṣàlàyé kọ́hún ògbólé wa wọn kọ́n ṣe wá rí gbà ká wá dó sí Ẹ̀gbẹ́ líbí kí Ẹ̀gbẹ́ kí tó wá di ìlú lè wá di ìlú aládé lèlé. Kúdákẹ́ àtàkẹjà wọ́n dẹ̀ gbéra láti Ilé Ifẹ̀ ọdẹ ni wọ́n ń ṣe àti iṣẹ́ àgbẹ̀ wọ́n wá láti títí wọ́n wá dé sí ìlú tá a wà yìí tí wọ́n pè ní Ẹ̀gbẹ́ ibi tí wọ́n dé sí lẹ́jọ́ náà lọ́hùn tí wọ́n fi ń pè ní Ẹ̀gbẹ́ abẹ́ igi Ẹ̀gbẹ́ níbi abẹ́ igi tí wọ́n dé sí tí wọ́n wà ìbọn dẹ̀ ń bọ̀ wọ́n wá pẹ̀lú ifá ọ̀pá àṣẹ iyùn ìlẹ̀kẹ̀ gbogbo nǹkan ifá òrìkò gbogbo ẹ̀nà kó dání tó ń bọ̀ ifá yẹn ló sọ wá pé abẹ́ igi Ẹ̀gbẹ́ yẹn nìkan jókòó abẹ́ igi Ẹ̀gbẹ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní gbé wọn wọ́n á sọ di Ẹ̀gbẹ́ wọn ló fi ń jẹ́gbẹ́ Kúdákẹ́ àtàkẹjà family ìran méjì ni wá o ìran méjì ni Kúdákẹ́ àtàkẹjà family àrùn méjì yẹn aládẹ jọba sílùú ilé ni Akẹ́jà lọ́kọ́ ìjọba gbà náà mi wà lọ́mọdé ṣé kí mo jẹ́ ọmọdé jù o wọ́n tí ìlú ń sọ ń gbà yẹn ni pé Ashimiu jẹ́ kí ẹ̀gbọ́n yìí kíkọ́ ò bẹ̀rẹ̀ òun lọ́ba Múdàṣírù Tìjàní náà rẹ̀ sọ èmi ni mo lọ pa àtọ̀ tó jọba ń tribunal ní Ìkẹjà local government àná wáyé kó níbẹ̀ a lọ sí chitansi tribunal ìmọ̀ tó pa àtọ̀ tó jọba ìgbà náà ni a ti ṣe ládéhùn kí ọba Múdàṣírù Tìjàní náà rẹ̀ sọ tó jọba gbogbo olùṣèpàdé pé tọ́ba bá kò ní Akẹ́jà á padà wá sí Kúdákẹ́ àtọ́ba àná dẹ̀ gbéṣẹ̀ ni wọ́n mú mi lọ́ba tó jọba sí Ẹ̀gbẹ́ Ìkọ̀tún ìlú míì ni ìbọn ọ ti papọ̀ mọ́ àwọn ẹni tó wà ń bẹ̀ lé ní nọ́ọ̀bà kan náà ọmọ Kúdákẹ́ ni òun jọmọ bíbí ìlú Ìkọ̀tún ibi nìyá ńlá wọn ti kó
tó lọ bí wọn sí Kọ̀tún. Àyè tí mo wà yìí oníkọ̀tún tó ju wá sí Kọ̀tún lè jọba ń bí ìkànṣu yẹn láwà. Kábíyèsí líwẹ̀ ìṣẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Àwórì kọ́ mọ díẹ̀ bí òtẹ́lẹ̀ jẹ́ gbogbo ẹ̀ nínú ìrìn àjò yìí ká ṣe àti gbọ́sẹ̀ pé Ègbè líbí náà bí sí ká ṣe bẹ̀rẹ̀ àjò yìí lèyìn náà bí yín kí tó di pé Ọlọ́run wá kádàrá pé ẹ máa wá dé adé ọba ìlú Ègbè líbí. Aláàkọ́, I was born in Local Government Primary School Ègbè. After that, I proceeded to Gaskia College, Jora. After that, I went to LASU. I read mo ka ìwé nípa ìtàn, History and International Studies. Mo ní first degree lọ́wọ́. But láti 1979, bàbá wa Ọlọ́lá Ajákàndé tó jẹ́ the first executive governor of Lagos State. Mo ṣe councillor lábẹ́, councillor ọdún méjì. Mo ṣe special councillor for health fún ọdún méjì. Then the fund military government dé nígbà Ṣàgàrí. Wọ́n gba ìjọba yẹn kó lọ́wọ́ Alágbádá. Gbogbo wa ti padà sílé. Ìgbà tó tún ṣe díẹ̀, wọ́n tún ní ọdẹ́gbẹ́lẹ̀ NRC and SDP. Ẹgbẹ́ SDP. Adìbò fún ni ó gbọ́dọ̀ lọ pé mo gbọ́ olórí tí wọ́n pè ní world chairman. Àtúnṣe lọ ṣe bọ̀ wọ́n dìbò SDP àti ti NRC. Olórí wa MKO Abiola ó win ìbò gẹ́gẹ́ bí ààrẹ. Wọ́n jọba ológun tó dẹ́gbẹ́lẹ̀ wọ́n jẹ́ ìdíbẹ̀. Ṣùgbọ́n ti gómìnà ti ìlú Èkó ogun pọ̀ díẹ̀díẹ̀. Èmi ò gbàwọ́ gbà náà bá wọn ṣe títí tí Michael Tọ́dọ́lá ló wá win látàrí ìjà tó wà láàrin ẹgbẹ́ wa tán gómìnà méjì bá wọn dùn. Sàrùmí àná Àgbàlájọbí ni pé kó lè jọ yé ogbó wa dáadáa ni o, kó lè yé wa dáadáa pé ká má ṣe kàn ṣe ń ṣe kí àdẹ̀lé mi rí kàn ṣe ń rí kí àdẹ̀lé wa gbé kì ṣe ń gbé. Àti àṣeyẹn tán ìjọba yẹn tọ́ lọ ọdún di 1998-99 ọdún kan dẹ́gbẹ́lẹ̀. Ọba wa Elégbè tìlú Àtànà tó kú, Ọba Múdàṣó tìyá rẹ̀ sàn. Ó ránṣẹ́ pè mí ni fáṣí mi kí n ṣe lílé kí n má bọ̀ kí n wá bá wọn ṣòṣèlú lè dé. Mo wò títí mú kábíyèsí ní ilé kọ̀rọ̀ sí lẹ́nu. Àwọn ọ̀rẹ́ jẹ́ kan wà nù tá à ń ṣe tí ó pé kò bí mi láàmú. Ǹjẹ́ kí ọmọ rẹ̀ jẹ́ mi jẹ́ pé ìwọ̀n mi. Ọba yẹn jọ́nà lọ́hùn mo kí gan ọ̀run ẹ rí ẹnu ọba làgbẹ̀jígu lóye kan wá láti Gàndò tó mo wá ń bẹ̀ mí pé kí n wá la bá wọn ṣèjọba. Bí ìbá bá wọn ṣe ìrẹ́jẹ ní sọ èrò ilé kó o. Wọ́n ní kí wọ́n lọ jáde fún chairman council lẹ́gbẹ́ AD. À ń ṣe ìpàdé àpapọ̀ nílé bàbá Orílépé ní Ẹgbẹ́dá. Gbogbo Àwórì lápéjọba lájọ́ ṣèpàdé yẹn. Ẹgbẹ́ oríṣiríṣi lé local kò mi ṣe. Mo ń bà tán fẹ́ dẹ́gbẹ́ yẹ AD ilẹ̀ mo wà l'Àbújá. Bí wọ́n lọ Àbújá mo wà l'Àbújá pẹ̀lú ọmọjú ní Gariki parade ground mo wà ń bẹ̀. Òrùmọ́jú ni bàbá wa ọ̀gá wa Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu
àti Jamiu Daudu wọn náà fọ́ọ̀mù èdì overnight. èmi dẹ̀ mú èdì ẹ̀ mo wálé yóò lè dárúkọ Àwórì lè ṣe náà sọ fún mi níjọ́ ẹ̀ lọ́hùn-ún wọ́n ní èdì lèmi lè mú wá èdì ẹ̀gbọ́n wò kọ́rẹ́ǹtì mọ́lẹ̀ ní òṣèlú èdì ló lè mú ọmọ ní èdì náà pé kì í ṣe èdì. gbogbo ọ̀yàn bẹ́ẹ̀ lé ni wọ́n ti lẹ̀ ìlú nínú ẹgbẹ́ yìí o kò sí náà ti dípò náà dé nínú ẹ̀ pàtó di pé oníṣẹ́àmánù òṣèṣẹ́àmánù the first election tá a kọ́ ṣe ní èdì yẹn èmi àtayọ̀ akẹ́mílà contest lálẹ́mọ̀ṣọ́ bí àti Adébánjọ amẹ́ta yẹn la polongo ẹgbẹ́ yìí ní gbogbo Àlímọ̀ṣọ́ Ọlọ́run sì gbà fún wa gbogbo Àlímọ̀ṣọ́ ṣe tẹgbẹ́ náà ọba àná ó di mọ́tò 5 station gan ló gbé fún mi mo fi ń ṣe rally mo fi ń ṣe campaign kiri pẹ̀lú owó àpò mi òkan ní mi mo ta nǹkan ní mi púpọ̀ fi bídìí ẹgbẹ́ dì torí kò sọ́fẹ̀ẹ́ ẹnu ẹ̀ ó máa kó ìrànjọ ìwé fowó kó jọ ó máa gba mọ́tò ó máa tẹ gbá ó máa tẹ ìwù ó máa tẹ bánà owó ní gbogbo ẹ̀ wà ìṣọ̀fẹ́ ẹ̀ ọ̀sẹ̀ election yẹn tó win Nigerian election ó fún mi ní super council colour for agric ó fún mi lọ́fíṣà ká àtúnṣe ìjọba yẹn mo bá gbọ́n ọmọ asọ̀rọ̀ ńgbà pọ̀ níṣẹ́ àpọ̀ tó ọba àlúlé mi wá lórúkọ ẹ má jẹ́ àṣẹ dáadáa mo ń bà tí mo wà ń bẹ̀ mo ṣiṣẹ́ gbogbo Àlímọ̀ṣọ́ ni torí wọ́n ní Àlímọ̀ṣọ́ la ní local government kò sí ìlú tá a dé rẹ̀ sí ìlú tá a kì í wọ̀ bọ́n tá a bá fẹ́ ṣe ní council a máa ń pín ni ẹ ṣe lé sí ìlú yìí ẹ ṣe sí ìlú yìí ẹ ṣe sí ìlú yìí ẹ ṣe sí ìlú yìí àwọn tá a jẹ́ special council ọmọ yàrá tó pe councillors nǹkan báyìí ni àwa esco la fẹ́ ṣe wọ́n tún pòtò àyà kẹ́mi tó fún mi ní special for works pé ò gbádùn mi pọ̀ jù níbi ìgbéwà ẹ̀ mo tó lọ́pọ̀ alága iléeṣẹ́ ká máa ṣiṣẹ́ ìgbòkègbodò káàkiri iṣẹ́ ọ̀nà kọ́fàtì gọ́tà gbogbo ẹ̀ dínéèjì gbogbo ẹ̀ mo tó ṣe títí inú ẹ̀ dùn gan pé èmi nìkan ló dé wà nínú gúrùpù yẹn èmi nìkan ṣo loyalist group ní èmi Primrose group ní Akínyẹmí pẹ̀lú àwọn tiẹ̀ gbé mi nìkan ṣo yẹ àwọn ká mọ̀ pé àràbà ni bàbá o ẹni abálábàlẹ̀ bàbá òun ò ti ṣe alága mọ́ òun máa lọ sókè àbátọ́ gbégbá aṣá pé èèmọ̀ iṣẹ́ àmàna àwọn alága Àlímọ̀ṣọ́ o Jímọ̀ Àjàó kẹ́ jáde tó ká máa ṣalága ọpẹ àlọ tó ń pẹ àlọ sí kábà sọ mo ní ìlú máa gba alága Àlímọ̀ṣọ́ mo dẹgbẹ́ Mayegun group of Àlímọ̀ṣọ́ sílẹ̀ Mayegun yìí wà láì tàlẹ̀ mo kó gbọ́ Àlímọ̀ṣọ́ tán tó èrò pọ̀ jù tán nífẹ̀ẹ́ mi ó dẹ̀ sí nǹkan mi ìjìnlẹ̀ fún adé pé mo ń kó ìyànjọ́ pọ̀ mo dẹ̀ mi tọ́jú wọn pẹ̀lú ìwà lọ́ọ̀ mi tó ìgbà ni wà lọ́fíìsì hàn dé wọ́ ọ́fíìsì mi kọ́ máa rí ìrí jáde kò sẹ́ni tó máa wọ ọ́fíìsì mi tí òun rẹ̀ ní jáde wọ́n máa ń lé wọn ní lọ sí People's Bank náà ń pè mí àwọn lé wọn lọ́fíìsì wọn lẹ́yìn lọ́wọ́ kó mi lọ sí People's Bank office òṣèlú ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lé mi wá bó o tọ́jú yàn kò dé tẹ̀lé ẹ àtọ́jú ọ̀hún òní mo ń tọ́jú ẹ pọ̀ bàtà dé máa fi dálẹ̀ rẹ̀ Ebenezer primary school lágbè ń ṣe mítìnì ẹgbẹ́ lẹ́gbẹ́dá èrò pọ̀ jù tó ń ṣe Mayegun láfi kẹ́gbẹ́ ìjọ
bọ́bá àmọ́ wá dúpẹ́ kí nìkan ni pé ẹ̀tẹ̀mí àti Jimoh Àjàó dá ambassador sílẹ̀ ara campaign fẹ́ kù gbogbo kí ní àwọn owó aláfòrà àti pé nǹkan fún adé kọkàn ó fún mi ra campaign fẹ́ kù tèmi fúnra mi Àjàó náà ra tiẹ̀ tá a fi ń kó kí ta kọ ewu orúkọ ẹgbẹ́ tí tá a ti gbẹ tá a fi ń ṣe wàhálà yìí bàtọ́ máa fi dàsìkò orí wa náà ti pín council sí 57 local government Egbe Àlímọ̀ṣọ́ ló gbé bẹ̀rẹ̀ èrò mi gba ọmọdé lè sọ dáadáa ṣe pé teru akẹgbẹ́ ìjọ pọ̀ òun náà sọ di onírẹpẹtẹ yìí adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọ̀gá aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ gómìnà Èkó ń gbà yẹn pé ó recognize wa ó dẹ̀ gbà fún wa wọ́n lè sọ council Àlímọ̀ṣọ́ di 6 èmi gbà kan Àjàó gbà kan Bísí Ìṣù gbà kan Adébánjọ gbà kan bàbá Adébánjọ gbà kan Jimoh Cole lábàdàn òdò gbà kan èèyàn ti jọba lẹ́yìn Ọjọ́ta lèlè àtàjọ ìjọba náà ní bá lè máa dìbò a lé ìbò tó pọ̀ rẹpẹtẹ ìbò wa pọ̀ l'Àlímọ̀ṣọ́ òun náà fi ń pe bí ní Tinubu country tá a lé ìbò tó pọ̀ òun ló pé bí sí mẹ́fà fún wa torí Àlímọ̀ṣọ́ tó bẹ́ẹ̀ àwọn Àwórì mi ṣọ̀tẹ̀ ká mọ̀tẹ̀ kó inú ọ̀rọ̀ wa ìjọ́ọ̀bù ká jáde yanturu àmọ́mọ́ ọkọ̀ ẹ̀múyàwó gbogbo ọmọ wa kó wọn yáyá mẹ́sọ lọ́hún àálàtọ̀ ilé dìbò fẹ́gbẹ́ lè bá wà nílùú Èkó bábẹ́ dìbò yẹn wọ́n bá kàbò títí àwọn kàyé tú wọn wọ́n máa wo làlẹ́ òun náà fún pínkù náà fún pípò náà fún ṣe nǹkan sílùú òun náà fún ṣe nǹkan sílùú náà máa tọ́ pípò wọn lè máa ṣó lórí ìlótò àti ṣe ẹ mọ́ ọ̀ràn kan ló wà níbi méjẹ́ ọ̀ràn kan ló ń ṣe àmì gbàgbé pé kí ní ilé kan ká lọ́la ẹ jẹ́ ká mú yẹ kónú wa o ká mú yẹ kónú wa tó ìjọba olóṣèlú ti dé ó ti jókòó ó ti fẹsẹ̀ múlẹ̀ wọ́n dẹ̀ ní máa bẹ́ ń gbé ká máa bá wọn gbé kọ́ máa gbé sí ìkúlé wa èmi fọ́ aláwọ̀dálẹ̀ Àwórì wọ̀ bẹ̀ wá ọmọ forí Àwórì wọ̀ bẹ̀ wá ọmọ ìpọ́nrẹ́ Àwórì bẹ̀ wá o ká yọ ìwà ẹ̀ kónú wa ìwà ẹ̀ yìí wà lára wa tèmi dẹ̀ ń rí tí mò ń wò pé a máa tò sórí ìlà ìdìbò àwọn èbòjò abára lè akọ́lé sí ìlú ẹ̀mí ń dìbò jùlọ wọ́n máa pọ̀ jù wá lọ ọ̀hún ọ̀dẹ̀ pọ̀ tó wá nú registration ibẹ̀ yẹ mo tọ́ bìá dáadáa forí adé lọ́yọ̀ ọba ládéládé gbogbo Àwórì mo fi bẹ gbogbo wa o ẹ ká tẹ̀lé ìjọba tó wà níta ìgbọ́n mo dúpẹ́ lọ́yọ̀ ní pípé tó wà lẹ́nu ADN ló di APC lẹ́nu èmi kàn máa bẹ̀ ẹ́ ní kó ro tiwa àwọn tá a bá ṣiṣẹ́ tá a jẹ́ 100% loyalist láwa jẹ́ fún kí máa ṣe kíṣe tó pẹ̀lú wa o kí máa rántí wa mo bẹ̀ púpọ̀ o tó mọ àlímẹ́ka ńgbà tán pín tán yan ipò yìí tán ọba wa tán protest ṣùgbọ́n sẹ́ẹ̀bẹ̀ náà a máa rọ̀ náà ni ṣé ó ti di bàbá wa gbogbo ayé kí ìjọ o kí mímú kú tàwórí fáwórí o àwọn olùlú a máa lọ kò sí ló máa bàbá wa Àwórì ìyá wa orígun mẹ́rin náà bí Àwórì láwà bá a bá ṣe ti bí làgbọ́n wa àwọn ilé lọ́ọ̀ ló mú ẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà míyàn wọ̀nyí àwọn tó ṣe bí tàn gba bí agbádùn tí àwọn tó lọ kátó lọ bẹ̀rẹ̀ mú ẹ lọ́hún ìyẹn lè dí ẹ àti mo dé ẹ yìí nínú iye kí bá gbé ẹ yìí ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo ti sọ sẹ́yìn àwọn òfèsì ojú mọ́ pé ohun tó bìrì tẹ́lẹ̀ méjì náà fún Àlímọ̀ṣọ́ àbá kọmíṣánná kan ẹ̀sẹ̀ kan látàrí ìbò wa sọ pé mi pẹ̀lú wọn ò ríra o
ṣùgbọ́n ojúlówó ọ̀nù tó yónú ìdodo nìdájì ara ẹ̀rí mú ẹ torí ìdí nǹkan màá rọ̀ wá pípọ̀ bí ẹ jẹ́ ká kó nídìí ìwà àtijọ́ làmí sọ yẹ ìyẹn ò gbọ́ tí tọ́ máa ṣẹlẹ̀ mọ́ kámẹ́mí fi bínú tàbí ọ̀tẹ̀ ọ̀kan ló mi ṣe ọ̀kan ló wà níbẹ̀ bá òkú ṣe ò tán orí máa bó orí ọlá máa bó láìsìkì máa báìsìkì fún wa oníkèé resign lọ́jọ́ bá gámọ́ lọ́mú gbígbé dání mo dẹ̀ gbà fún mo resign lóòótọ́ máa jọba alálẹ̀ ìlú àwúrídẹ̀ rí wà pẹ̀lú mi ẹbí kúdà kàkẹ́jà wà pẹ̀lú mi gbogbo ìlú ń tòrò ó ń tùbọ̀ tùṣe ìgbà tí mo jọba mo dá ọjà sílẹ̀ ọjà tí ò sí lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ọjà tó ti wà láti 1979 tó ti nílẹ̀ aṣọ́ròdù ọ̀nà ìgbà náà mo kọjá sí títìrì bí ọjà ẹ ti kún sẹ̀wọ́n láǹ pè ní kúdà kàkẹ́jà ọ̀tá modern market ó ti dọjà ńlá tó gba yí mi ná. gbọ́ kí kábíyèsí ṣe rí ìrìn àjò wọn kí tó di pé àwọn dórí ìtẹ́ńlẹ̀ ìbáwọn kábíyèsí àmì fi gbogbo Àwórì lómi parapọ̀ kábíyèsí fi ń ṣàdúrà fún yín pé ẹ ti fọmọdé joyè ẹ fàgbà ló kábíyèsí ká tó kò lórí ètò yìí ìlú Ègbè ìlú Àwórì tààrà láwa yìí ìjẹ́kù kan tẹ̀sí wà ìjẹ́ pé báwọn èèyàn bá dé ìlú Ègbè ibi ìṣẹ́ a ṣe lérí pé ìlú Àwórì láwa o lè jẹ́ wo ìṣẹ̀ǹbáyé làwọn ògbólí yìí náà mú wá láti ilé Ifẹ̀ lọ́hùn gbà náà ń bọ̀ lẹ́gbẹ̀lẹ́bí. ilé ojú ìṣara bí táwọn ń pè lójú ìṣara yìí kúrẹ́ kí ló fi tẹ̀ dó ojú ìṣara wà níbẹ̀ Ọbàtálá níbẹ̀ ọdọọdún nìdẹ̀ ń ṣọdún yẹn kí ń pẹranko máa ń bá wọn mi sọ pé méjọba máa ń bá wọn ṣe ẹ̀sùn mọ́jú níbẹ̀ kí ń ṣọdún yẹn nílẹ̀ náà Ògún tó fi tẹ̀lú ẹ̀dùn gbà yẹn ọ̀là ń pè lógún Ìjàṣì à ń ṣọdún ẹ̀ lọ́dọọdún òṣètọ́dún ìkọjá nílẹ̀ náà àṣọdún eégún kọjá ní ọdún kejì àṣọdún eégún fóṣù mẹ́ta ìgboro ìwà lẹ́gbẹ̀ẹ́ o ta fẹ́ǹsì rẹ̀ àṣọlàjúdé kí wọ́n sí ojú ìṣẹ̀tì ó wà níbẹ̀ ojú Èkó ìwà bẹ́ẹ̀ náà gbé ń wúre bá àgọ́ máa bẹ́ ó ìwà lẹ́gbẹ̀ẹ́ a ní lédì kẹ́ ìwà èṣù ìlú ìwà lẹ́gbẹ̀ẹ́ ojú ìṣẹ̀ṣe kan pè ní jẹ́wọ́rú àti tọ́wọ́rú ó ìwà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sà ló gbé wà ó wà níbẹ̀ ká ṣe ń sọ yìí ojú ọba àlèfọ́n wà lẹ́yìn Muslim college lẹ́yìn Unity Primary School Ègbè ó ìwà ń bẹ ojú ìṣẹ̀ṣe ni ó dé ẹran ní ìfún ṣiṣẹ́ àpò lọ́dọọdún ní màá mú fún mìíràn rẹ lọ fún wọn kẹgbẹ fún wọn àti ṣe kàn lẹ sàárà rẹ ojú ìṣẹ̀ṣe dé ọmọ adébẹ odò ọgbẹ odò Yewa ní orí afá odò náà láfi ṣiṣẹ́ àpò lọ́dọọdún torí kó lè máa dáàbò bò wá kó wọn máa sálẹǹtì lórí bíríìjì lórí títì odò ọgbẹ Yewa ní Kúṣìmọ̀ lọ́n yẹ gbogbo nǹkan yẹn ṣe ti gbè lóyè wà dípí pa wọ́n o tèmi ò dẹ̀ fi ṣeré lásìkò ẹbí ti ń tó ó ti ẹ̀sìn òdébẹ̀ ìmàlẹ́ níwà Muslim níwà aṣèmí ní mi jẹ́ mo ń kírun mo ń lọ jímọ̀ kò dí wa lọ́wọ́ àbá máa dètè ló ti kù. ọ̀sẹ̀ lè ń bọ̀ lẹ́ẹ̀ máa ṣe àjọyọ̀ ti ọdún méjìlá lórí ìtẹ́ ńlá ìbáyíhun pẹ̀lú ògo Ọlọ́run ọdún méjìlá la máa ṣe yìí ẹ̀ ṣe ogún ọdún ẹ̀ ṣe ọgbọ̀n ọdún ẹ̀ ṣe àádọ́ta ọdún gbogbo ọmọ Àwórì àwọn ìwúre fún yín lórí àpèrè ilẹ̀ wa yìí pé ọmọdé lẹ̀ fi jẹ́ ìfagbà ló lẹ́bàá ti mí dè lásìkò yìí àwọn alálẹ̀ wọn bá yìí dè lẹ́bàá ti mí tú àwọn bá yìí tú lásìkò tí ìlú Ègbè yìí eku máa ké bí eku ẹyẹ máa ké bí ẹyẹ ọmọ èèyàn kẹ́ máa fọ òbí ọmọ èèyàn àwọn olè rẹ̀ máa ṣe èbí ẹ̀sìn bá jẹ kó pẹ́ àmàrí bá àlè wáyé tí o bí ìlú Ègbè bá tó wá dùn ká wá dán jù wẹ́ lọ àní fi pàtó àbúrò. gbogbo ẹyọ ọmọ Àwórì lè ń wò wá lé ká ń wò wá lé òkè òkun lọ́hùn ajẹ́bí la màdídé lè ìlú Ègbè lélẹ̀ lọ́dọ̀ kábíyèsí wa aláìlúwà ọba Ashimiu Adébọ̀wálé Ọlọ́runfẹ́mi Dàda Ọ̀tà àwọn ló jẹ́ kábíyèsí ìlú Ègbè bí ajẹ́bílà màrìmọ́dé lè eléré pẹ̀lú àṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ Àwórì a máa gbèjọ ọmọ o gbogbo àbàtì wa mi dáwọ́lé àwọn lọ́balọ́ba wọn ti ṣàdúrà fún wa kábíyèsí wọn káwọn ti fowó àṣẹ wọn ti wá fi tẹ̀ pé gbogbo àbàtì mi dáwọ́lé ilẹ̀ Àwórì wa bí ayọ̀wẹ̀ yìí ló máa yọrí sí. ẹ ò mọ
mọ̀ wá lọ́mọ olú ńlá. àwa lọ́mọ lọ́ọ̀fì àgọ́dẹ̀rẹ̀. ọba padà mọ́ sí ọba ìgàndò.